èyí lohun tíjọba Tinubu sọ lórí ọ̀rọ̀ Fẹmi Gbajabiamila. ẹni bá sọ̀kọ̀lù òrùlé yóò gbóhùn onílé, ẹni bá na ọmọ adáyin yóò gbóhùn ìyá adáyin. Nàmí oríjà bàbá mi lọ̀rọ̀ dà báyìí nítorí ìjọba ààrẹ Bọ́lá Tinubu ti jáde sọ̀rọ̀ báyìí lórí ọ̀rọ̀ tó ń jà rànyìnrànyìn nípa olórí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ààrẹ Fẹmi Gbajabiamila. Awuyewuye tó ń lọ lọ́wọ́ ni pé ọkùnrin kan, ọmọọba Adéníyì Adéyẹmí, jáde sí gbangba. Ó ní Gbajabiamila gba owó tó irinwó mílíọ̀nù 400 million naira lọ́wọ́ òun. Ó sì tún ń retí láti gba igba mílíọ̀nù 200 million naira míì nítorí tó fi òun ṣe ọ̀gá iléeṣẹ́ ààrẹ kan, Presidential Foreign Intervention Promotion Council PFIPC. Àti pé nínú owó tí wọ́n fẹ́ fi gbé iléeṣẹ́ náà dúró gan, tí wọ́n sọ iye ẹ̀ ní bílíọ̀nù 27.5 27.4 billion naira, Gbajabiamila lòun yóò gba ìdajì nínú owó náà gẹ́gẹ́ bí owó tòun. Iye tó bá sì kù kí àwọn tí wọ́n wà níléeṣẹ́ PFIPC yìí lọ ná láti fi ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe. Ọ̀rọ̀ tó di ariwo yíkáyíká rèé tí gbogbo ìlú sì ń pariwo pé àfi kí Tinubu wádìí ọkùnrin Gbajabiamila yìí, tí àwọn kan sì ń sọ pé kò tiẹ̀ sí ìwádìí kankan níbẹ̀, kí wọ́n kọ́kọ́ dá ọkùnrin náà jókòó, kí wọ́n lé e kúrò lẹ́nu iṣẹ́ fúngbà díẹ̀, kí wọ́n lè ráàyè ṣe ìwádìí tí wọ́n bá fẹ́ ṣe. Àmọ́ ní àná òde yìí, ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù keje 2026, ìwé jáde láti iléeṣẹ́ ààrẹ níbi tí àwọn pàápàá ti ṣàlàyé ọ̀rọ̀ kínníkínní tí wọ́n sì ní Gbajabiamila kò lẹ́bi kankan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Alukoro àgbà níléeṣẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ló gbé ìwé náà. Ó gbé ìwé kan jáde lórúkọ ìjọba Tinubu. Nínú ìwé náà ló sì ti ṣàlàyé àwọn ohun gbogbo tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Adéníyì Adéyẹmí. Ọ̀nànúgà sì sọ pé kò sí àlàyé kankan nídìí ọ̀rọ̀ yìí o. Oníjìbìtì paraku ni ọkùnrin náà ń ṣe. Èyí ni gbogbo ohun tó wà nínú ìwé tí Báyọ̀ Ọ̀nànúgà gbé síta lórúkọ ìjọba Tinubu lórí ọ̀rọ̀ Fẹmi Gbajabiamila. Báyìí ni ìwé náà ti lọ. Ọ̀rọ̀ ọkùnrin tó pe ara ẹ̀ ní ọmọọba Adéníyì Adéyẹmí yìí, ọ̀rọ̀ oníjìbìtì ńlá kan tó fojú hàn gbangba ni o. Bẹ́ẹ̀ ni ọkùnrin náà ti ta okùn jìbìtì ẹ̀ yíká láti fi gbá àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àti àwọn aráàlú tí kò bá fura. Kì í ṣe pé ọmọkùnrin yìí ṣẹ̀ṣẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni o. Ó ti ń lu jìbìtì ẹ̀ báyìí ọjọ́ pẹ́. Ní 2016, ó pe ara ẹ̀ ní ambassador, aṣojú ààrẹ gbogbogbò ẹgbẹ́ kan tó ń pè ní World Youth Organization WYO, tó sì ní ẹ̀ka àjọ àwọn orílẹ̀-èdè àgbáyé parapọ̀ United Nations làwọn. Ó ní ìlú New Delhi lórílẹ̀-èdè India ni wọ́n ti yan òun bí ààrẹ gbogbogbò ẹgbẹ́ náà. Bẹ́ẹ̀ ni gbogbo ìwé ìròyìn ayé bẹ̀rẹ̀ sí gbé, tí àwọn ti Nàìjíríà náà sì ní kí ló ṣubú ti àwọn. Kó tó wá di pé àwọn United Nations fúnra wọn jáde pé kò sí ẹgbẹ́ kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn o. Gbogbo àwọn olóṣèlú àti àwọn tí wọ́n ń fún ọ̀rọ̀ Adéyẹmí ní iṣan àti eegun láti fi lè fa Fẹmi Gbajabiamila ṣubú, wọ́n gbọ́dọ̀ ṣọ́ra wọn dáadáa o. Kí wọ́n má gba ọ̀rọ̀ ọmọkùnrin yìí gbọ́ o. Kí wọ́n dúró títí dìgbà tí ẹjọ́ tó wà ní kóòtù yóò fi parí àti ibi tí wọ́n bá dá ẹjọ́ náà sí gan. Bí bẹ́ẹ̀ kọ́, ọ̀rọ̀ yìí wà nílé ẹjọ́ o. Ohun tí ẹnikẹ́ni tó bá sì dá sí tó bá sọ lónìí lè di ohun tí wọn yóò torí ẹ̀ pé lọ́la pé kó wá sọ tẹnu ẹ o. Torí ọ̀rọ̀ tó sì wà níwájú adájọ́ ló ń dá sí. Báyọ̀ Ọ̀nànúgà kò tí ì bá ọ̀rọ̀ náà débì kankan rárá o. Ó tún sọ báyìí pé Fẹmi Gbajabiamila fúnra ẹ̀ ló ti kọ́kọ́ tú àṣírí ọ̀rọ̀ yìí jáde o. Òun ló ti kọ́ gbé ọ̀rọ̀ náà síta nínú lẹ́tà kan tó kọ sí àwọn DSS nípa iléeṣẹ́ ayédèrú tí Adéyẹmí ń pariwo ẹ̀ kiri yìí o. Ọjọ́ 17 oṣù kẹwàá October 17, 2025 ló kọ́kọ́ tú àṣírí ọ̀rọ̀ yìí síta. Lẹ́yìn ìwádìí àwọn DSS ni wọ́n fa ọ̀rọ̀ náà lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Àwọn ọlọ́pàá náà sì ṣe ìwádìí tiwọn. Nígbà náà ni wọ́n tó wọ́ ọkùnrin Adéyẹmí lọ sílé ẹjọ́ gíga ìlú Àbújá lọ́jọ́ 27 oṣù kọkànlá November 27, 2025. Ẹjọ́ tí à ń wí yìí sì wà ní kóòtù. Ọjọ́ 27 oṣù keje tí a wà yìí July 27 ni wọ́n sì tún fi ìgbẹ́jọ́ wọn sí. Àwa náà mọ̀, a mọ bí ọ̀rọ̀ yìí ṣe mú gbogbo aráàlú lọ́kàn tó. Ọ̀rọ̀ Adéyẹmí Adéníyì Matthew tó lóun lọ̀gá iléeṣẹ́ kan
tí kò sí níbì kankan lórílẹ̀ ayé Presidential Foreign Intervention Council tó tún ń pè ní Presidential Economic Advisory Council. Ilé-iṣẹ́ ìjọba tí gbogbo ayé mọ̀ Nigeria Investment Promotion Council ló kọ̀wé sí ọ́fíìsì Fẹmi Gbajabiamila tí wọ́n ní ilé-iṣẹ́ kan wà tó ń jẹ́ orúkọ àwọn tó sì fẹ́ máa gba iṣẹ́ àwọn ṣe pé kí ló ṣẹlẹ̀ tí ìjọba kò sọ fáwọn nígbà tí wọ́n fẹ́ dá irú ilé-iṣẹ́ bẹ́ẹ̀ sílẹ̀. Ohun tó jẹ́ kí Fẹmi Gbajabiamila ní kí wọ́n kọ lẹ́tà sí àwọn DSS nínú oṣù kẹwàá 2025 yẹn nìyẹn pé kí wọ́n wádìí iṣẹ́ tí ilé-iṣẹ́ náà ń ṣe àti ibi tí wọ́n ti rí orúkọ tí wọ́n ń lò àti ẹni tó fi orúkọ wọn sílẹ̀ gan-an. Ọ̀nànúgà ní ọ̀rọ̀ náà kò tán síbẹ̀ o, ó tún tẹ̀síwájú báyìí pé nígbà tí àwọn DSS àti ọlọ́pàá ṣèwádìí iléeṣẹ́ náà ni wọ́n rí i pé àwọn oríṣiríṣi ìwé ló kún ọwọ́ wọn. Wọ́n ní òǹtẹ̀, ìyẹn stamp, wọ́n ní èyí tí wọ́n fi ń bu ọwọ́ lùwé, bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn oríṣiríṣi ayédèrú tíkẹ́ẹ̀tì tí wọ́n ti lò káàkiri tí Adéyẹmí sì ní lẹ́tà àkànṣe tiẹ̀ níbi tí wọ́n ní Tinubu ti yàn án gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ náà. Lẹ́tà tó wà lọ́wọ́ ẹ̀ yìí olórí òṣìṣẹ́ ààrẹ Fẹmi Gbajabiamila ni wọ́n ló fọwọ́ sí lórúkọ ààrẹ Tinubu. Bẹ́ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ o, ayédèrú pátápátá gbà ni nítorí iléeṣẹ́ Presidential Foreign Intervention Promotion Council tí wọ́n wí kò sí orúkọ iléeṣẹ́ bẹ́ẹ̀ nínú ìwé ìjọba. Ìwádìí ló ṣẹ̀ṣẹ̀ fi hàn pé nínú secretariat gan Federal Secretariat Complex Phase 111 second floor ní Adéyẹmí ní ọ́fíìsì iléeṣẹ́ ayédèrú yìí sí níbi tí wọ́n ti ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn tí wọ́n sì ń sọ kiri ayé pé iléeṣẹ́ ìjọba àpapọ̀ làwọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń gba àlejò lóríṣiríṣi pàápàá àwọn ará ilẹ̀ òkèrè tí wọ́n ń wá bá wọn níbẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìjọba. Kódà wọ́n kọ̀wé sí wọn nílé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ministry of Foreign Affairs pé kí wọ́n fún àwọn ní àkànṣe lẹ́tà èyí tí yóò fi rọrùn fún wọn láti máa gba físà Amẹ́ríkà fáwọn èèyàn àwọn tó bá fẹ́ bá iṣẹ́ pàtàkì lọ síbẹ̀. Ìgbà kan sì wà tí iléeṣẹ́ ilẹ̀ òkèèrè yìí fi àwọn òṣìṣẹ́ wọn 3 ránṣẹ́ sí iléeṣẹ́ Adéyẹmí yìí bó tiẹ̀ jẹ́ pé àwọn yẹn débẹ̀ wọn ò rí iṣẹ́ gidi kankan ṣe. Alukoro iléeṣẹ́ ààrẹ yìí ní lásìkò yìí ni ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí í fẹjú gan-an. Ọ̀nànúgà sì tún ṣàlàyé síwájú sí i pé ní ọjọ́ 15 oṣù kẹwàá 2025 iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ilẹ̀ wa yìí kọ̀wé sí olùdámọ̀ràn àgbà lórí ètò ààbò nílẹ̀ wa NSA National Security Adviser àti olórí àwọn òṣìṣẹ́ ààrẹ yìí COS ìyẹn Gbajabiamila pé kí wọ́n sọ ojúṣe àti ipò iléeṣẹ́ Adéyẹmí yìí fáwọn. Ohun tó sì fa ìyẹn ni pé Adéyẹmí ṣèpàdé pẹ̀lú àwọn aṣojú orílẹ̀-èdè gbogbo ní ọjọ́ 10 oṣù kẹwàá 2025 ní West Carlton Hotel ní Àsokoro Àbújá. Kò sì sọ fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè yìí o ìyẹn Ministry of Foreign Affairs. Eléyìí sì lòdì sófin pé ẹnìkan yóò bá àwọn àmbásádọ̀ ṣèpàdé lórúkọ ìjọba Nàìjíríà láì ní sọ fáwọn. Ohun tó jẹ́ kí àwọn kọ̀wé sí olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò àti Fẹmi Gbajabiamila nìyẹn o. Nígbà tó sì di 20 oṣù kẹwàá yìí kan náà iléeṣẹ́ NSA ìyẹn olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò kọ̀wé sí akọ̀wé ìjọba àpapọ̀ ilé wa nítorí ẹjọ́ tí Ministry of Foreign Affairs fi sùn wọ́n nítorí iléeṣẹ́ Adéyẹmí. Ní ọjọ́ 29 oṣù kẹwàá kan náà yẹn iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kọ lẹ́tà míì sí Gbajabiamila. Wọ́n ń fẹ́ mọ pàápàá iléeṣẹ́ Adéyẹmí tó pè ní Presidential Foreign Intervention Promotion Council. Nígbà tó jẹ́ òun ni wọ́n ló sáyìn lẹ́tà tí ọkùnrin náà ń rù kiri. Bẹ́ẹ̀ ọjọ́ 3 sí ọjọ́ yìí ìyẹn kí wọ́n tó gba lẹ́tà láti ọ̀dọ̀ àwọn akọ̀wé ìjọba àpapọ̀ ọ́fíìsì Gbajabiamila fúnra wọn ti kọ̀wé sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ilẹ̀ wa pé àwọn ò mọ kinní kankan nípa iléeṣẹ́ náà o àti pé kì í ṣe ọ̀gá àwọn ìyẹn Gbajà ló fọwọ́ sí ìwé tí Adéyẹmí ń gbé kiri pé wọ́n fi yan òun síṣẹ́ o. Ọ̀nànúgà ṣàlàyé lórí eléyìí náà nínú lẹ́tà ẹ̀ ó sì wí pé kò sí bí Fẹmi Gbajabiamila yóò ṣe kọ lẹ́tà ìgbanisíṣẹ́ fún Adéyẹmí nítorí kì í ṣojúṣe tiẹ̀. Iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ń kọ lẹ́tà ìgbanisíṣẹ́ bẹ́ẹ̀. Ìyẹn ló fà á tó fi jẹ́ pé ní ọjọ́ 5 oṣù kọkànlá November 5, 2025 Gbajabiamila tún kọ lẹ́tà míì sí akọ̀wé ìjọba àpapọ̀ pé òun ò mọ kinní kankan nípa iléeṣẹ́ PFIPC àti pé orúkọ ọkùnrin Adéyẹmí yìí kò sí níbì kankan lọ́dọ̀ tàwọn o tàbí nínú ìwé àwọn kankan. Àwọn ò sì mọ iléeṣẹ́ yìí rí. Gbogbo eléyìí ló jẹ́ kí àwọn ọlọ́pàá tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà
nígbà tó sì di ọjọ́ 17 oṣù kẹwàá 2025 àwọn ọlọ́pàá mú Adéníyì Adéyẹmí ní ọ́fíìsì tó ti ń ṣe gbogbo ohun tó ń ṣe yìí nínú sẹkítẹ́rìàtì. lẹ́yìn náà ni wọ́n sì tú gbogbo ọ́fíìsì náà yẹ́bẹ́yẹ́bẹ́, wọ́n wò ó fínífíní, tí wọ́n sì tún lọ sí ilé ẹ̀ pàápàá tí wọ́n tú ohun gbogbo tó wà nílẹ̀ náà ká láti mọ àwọn tí wọ́n bá jẹ́ ẹrù òfin. nínú ọ̀rọ̀ tó sọ fáwọn ọlọ́pàá nígbà náà, Adéyẹmí sọ pé ọkùnrin kan tó ń jẹ́ Dọlápọ̀ Babátúndé Tanímọ̀lá ló gba gbogbo àwọn ìwé tí àwọn ń lò fáwọn. àwọn ọlọ́pàá sì wá Tanímọ̀lá lọ. nígbà náà ni wọ́n rí i pé ọkùnrin náà ti kú sínú ilé ìtura Kachi Hotel ní Àbújá ní ọjọ́ 22 oṣù kẹwàá October 22, 2025. ìyẹn bí ọjọ́ 5 kó tó di pé àwọn ọlọ́pàá gbé Adéyẹmí. àwọn ọlọ́pàá wá òkú ọkùnrin náà, wọ́n sì kàn án nínú ilé ìgbókùúsí kan ní Àbújá níbẹ̀. Báyọ̀ Ọ̀nànúgà tún ní nígbà tí àwọn ọlọ́pàá rí gbogbo eléyìí, wọ́n mọ̀ pé ayédèrú ní gbogbo lẹ́tà àti àwọn ìwé tó wà lọ́wọ́ Adéyẹmí àti àwọn sítáǹpù tó ń lò pẹ̀lú ohun gbogbo tó fi ń gbá àwọn èèyàn káàkiri. àwọn ọlọ́pàá rí i pé àkáǹtì 34 ló ní báǹkì káàkiri. bẹ́ẹ̀ ló ní àwọn iléeṣẹ́ míì tó ń lò fi gbowó, iléeṣẹ́ FCT Investment Promotion Agency àti Public Private Partnership pẹ̀lú FCT Investment Promotion Act. àwọn ọlọ́pàá sọ pé ìwé tí Adéyẹmí lò rèé tó fi sí àkáǹtì sí ilé ìfowópamọ́ àpapọ̀ ilé wa Central Bank of Nigeria. ayédèrú ní gbogbo ìwé tó fi tan àwọn òṣìṣẹ́ ní ọ́fíìsì aṣírò owó àpapọ̀ tí àwọn yẹn fi fún un láwọn ìwé tó lò láti lè ṣí àkáǹtì CBN fún un. gbogbo àwọn ohun tí àwọn ọlọ́pàá tó jọ rèé tí wọ́n fi wọ́ ọ lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ 27 oṣù kọkànlá 2025. òun àti àwọn méjì kan tí wọ́n jọ mọ̀ nípa owó jìbìtì yìí. láti ìgbà náà lẹ́jọ́ ọ̀hún sì ti wà níwájú adájọ́ o. orí bẹ́ẹ̀lì ni Adéníyì Adéyẹmí wà tó fi ń ṣe gbogbo ohun tó ń ṣe yìí o. nígbà tó sì tún bẹ̀rẹ̀ ariwo míì ló jẹ́ kí Fẹmi Gbajabiamila tún gbé ìwé tuntun míì jáde láti sọ fún gbogbo ayé pé oníjìbìtì lọkùnrin náà o, òun kò máa rí o, àgbọ́n náà hàn rí àkúùsì kan ni. báyìí ni Báyọ̀ Ọ̀nànúgà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo ayé lórí ọ̀rọ̀ ọ̀gá ẹ̀ Fẹmi Gbajabiamila, tó sì sọ ọ̀rọ̀ náà lórúkọ ìjọba Tinubu pé Fẹmi kò lẹ́bi kankan nínú ọ̀rọ̀ yìí, pé kí ẹnìkan má wí ọ̀rọ̀ tí kì í ṣe tirẹ̀ mọ́ ọ lọ́rùn o. àmọ́ ìbéèrè kan wà tí gbogbo àwọn tó lọ́gbọ́n tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ Báyọ̀ Ọ̀nànúgà ń béèrè o, wọn ò sì tí ì sinmi lórí ìbéèrè ọ̀hún. ìbéèrè yìí ni pé lóòótọ́ gbogbo ẹjọ́ tí Ọ̀nànúgà rò kalẹ̀ yìí dáa, ó sì ṣe é tẹ̀lé, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí òun náà ti sọ láti inú oṣù kẹwàá 2025 ni wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí bọ̀. wọ́n sì fa ọ̀rọ̀ náà débi pé àwọn ọlọ́pàá gbé Adéyẹmí lọ sí ilé ẹjọ́ ní ọjọ́ 27 oṣù kọkànlá ọdún 2025 yìí. àmọ́ pẹ̀lú pé àwọn iléeṣẹ́ olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò kọ̀wé ìwádìí, tí iléeṣẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ náà kọ tiwọn, tí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ wa náà kọ irú lẹ́tà bẹ́ẹ̀ pé àwọn òrírù eléyìí rí, tí iléeṣẹ́ Gbajabiamila fúnra ẹ̀ sì ń pariwo tantan nínú àwọn ìwé tí Ọ̀nànúgà kó jáde yìí pé àwọn kò ní kinní kan í ṣe pẹ̀lú Adéníyì Adéyẹmí àti iléeṣẹ́ rẹ̀ PFIPC. síbẹ̀ náà nígbà tí ààrẹ Bọ́lá Tinubu yóò gbé ìwé ìṣúná owó ẹ̀ kalẹ̀, ìyẹn bọ́jẹ́ẹ̀tì, ní bí oṣù kan lẹ́yìn tí wọ́n ti wọ́ Adéyẹmí lọ sílé ẹjọ́, ìyẹn lọ́jọ́ 19 oṣù kejìlá December 19, 2025, tó gbé ìwé ìṣúná náà lọ síwájú àwọn aṣòfin. orúkọ iléeṣẹ́ yìí wà nínú ìwé bọ́jẹ́ẹ̀tì Nàìjíríà, wọ́n sì ní kí wọ́n fún wọn lówó. àkáǹtì wo ni wọ́n fẹ́ san owó iléeṣẹ́ yìí sí lẹ́yìn tí gbogbo àwọn iléeṣẹ́ ìjọba wọ̀nyí ti sọ pé àwọn ò mọ̀ wọ́n rí? ta ni ìbá gbowó ọ̀hún? àti pẹ̀lú iléeṣẹ́ tó lórúkọ burúkú báyìí lọ́dọ̀ gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá míì, ṣé ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ kò rí orúkọ iléeṣẹ́ yìí nínú bọ́jẹ́ẹ̀tì ìjọba ni? ṣé ọ́fíìsì Fẹmi Gbajabiamila kò rí orúkọ iléeṣẹ́ yìí mọ́? iléeṣẹ́ tí wọ́n mọ̀ dáadáa báyìí kó tó di pé wọ́n gbé ìwé lọ sí ọ̀dọ̀ Tinubu láti tún ṣàyẹ̀wò ẹ̀ kó tó gbé lọ sọ́dọ̀ àwọn aṣòfin. àwọn ohun tó sì ń jẹ́ kí àwọn èèyàn máa pariwo pé dandan ni kí wọ́n gbé ìgbìmọ̀ oníwádìí tó dá dúró láàyè ara tiẹ̀ dìde rèé, nítorí ọ̀rọ̀ yìí lè má yanjú bí Fẹmi Gbajabiamila kò bá jáde sí gbangba láti sọ ohun gbogbo tó bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí gan-an. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Fẹmi Gbajabiamila
pẹ̀lú Adéníyì Adéyẹmí àti iléeṣẹ́ ààrẹ pàápàá wò tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center ní ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.